ọmọ Ìjẹ̀rò ló ń sọjọ́ ìbí o. Adéolúwa tó Honorable Princess Fúnmiláyọ̀ ó kú ọdún o. Àpáta dé àpáta para ewì dé olúṣulíṣọ̀rẹ́ olíyan elékuru lọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ Honorable Princess lọ́lọ́jọ́ ìbí tòní. Princess Fúnmiláyọ̀ ọmọ Adéwọlé kábíyèsí ńkọ́ ọba wa His Royal Majesty ọba Adébáyọ̀ Adéwọlé ọmọọba ọba ní kábíyèsí o ọmọ Ìjẹ̀rò Èkìtì ọlọ́jọ́ ìbí Ayọ̀lálékan Adúọlá aya wọn lùdìṣà máa wọlé máa rọra adánláwọ̀ mìíràn jọjọ bí ẹja tí ń gbénú omi. The special adviser to the Mr. Governor of Ekiti State on special education and social inclusion. You are also the one in charge of people with disability in Ekiti State. Ńlẹ́ ọmọ àyìyẹ olóríire onínúure là ń fi sípò wuyì. Ìdí ni wípé ọ̀nìyàn àtàtà nìwọ́ jẹ́ Adéolúwa tó ọmọ juwajuwa àlẹ̀kẹ̀ ọmọ oníjòrò ibi ayé. Mrs. Adu ló rán mi wá o. Mrs. Adu ọ̀rẹ́ rẹ̀ ìyá ọ̀rẹ́ mi aláyé ire. Mrs. Adu Ọláìdé Tèmítọ́pẹ́ ló ní kájọ wá máa bọ́ lọ́jọ́ ìbí òní dúpẹ́. Torí ẹni ọdún bá báláyé ọpẹ́ ló yẹ kó máa fi fólúwa ọba. Ọlọ́jọ́ ìbí ó yánlé bàbá rẹ̀. Ìwọ lọmọ ọba Princess Fúnmiláyọ̀. Ìwọ lọmọ ọba Ìjẹ̀rò Èkìtì. Ọmọ ọwọ́ ọmọ ẹkùn. Ọmọ onílùú òfẹ́ ó tú. Ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́. Ọmọ àjòjì àtẹ̀ gàràgàrà. Ọmọ olóṣè méjì takọtabo. Ọmọ mọ́mọlọ́mọ yíbọn tó ń tọ̀bọ̀ òdì rẹ̀. Ọmọ Ìjẹ̀rò òkè òsà. Ọmọ oṣù kèrègbè lẹ́gbẹ̀ẹ́ ọ̀run. Ọmọ Olújẹ̀rò aṣepo lọ́rin. Egungun yeye lójú Ìjẹ̀rò ẹ̀bìbọ̀ yìí sàjẹ́. Ẹ̀bìbọ̀ yìí kò sun ọ̀sẹ̀. Ẹ̀bìbọ̀ yìí kò sun ẹrun tútútú. Ẹ̀bìbọ̀ yìí mọ́rù sẹ́sẹ̀ ní ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́. Ọmọ dùrú koríta. Ó làjẹ̀rò para séjì. Ìkọ̀kan rẹ̀ jára àkó. Ìkọ̀kan rẹ̀ jára wù. Ìjẹ̀rò ọmọ aṣọ àmọ́rù. Káre o ọlọ́jọ́ ìbí. Ọmọ olókè àgbà ibi ọ̀run pínlẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dọ́sù. Ọmọ olókè àgbà ibi àgbélù dúdúdúdúdúdúdú. Ẹnu gòkè àgbà kéésì mẹ́mú níjẹ̀rò òkè ọ̀pẹ̀ ní ìmúṣe ní jáwé níjòrò. Ọmọ olójì Ìjẹ̀rò ibi ayé. Ọmọ Ìjẹ̀rò jà lọ́rùn. Ọmọ olójì Ìjẹ̀rò ànátẹ̀yìwú. Ọmọ olójì Ìjẹ̀rò abẹ́ni mẹ́mú. Ìjẹ̀rò sọ̀gá lórí omi ó mú sàlẹ̀ rẹ̀ mu. Happy birthday to you ma. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bó ti sọdún èyí wàá ṣàmọ́dún o. Wàá ṣe èyí tó ń bọ̀ nínú owó nínú ọlá nínú iyì láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Olúwa ọba. Iwájú lójú gbúngbé iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ń ré sí iwájú ló máa lọ. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu. Wàá máa lọ re wàá máa bọ̀ re. O ní tẹ́bọrú bí o ní tẹ́júlẹ̀ mọ́lẹ̀. Wéra máyé rẹ kẹlòmírìn kó bọ́ jẹ́. O ní rí kú ọmọ o ní rí kú ọkọ. Ọlọ́jọ́ ìbí Princess Fúnmiláyọ̀. Ìwọ fúnra lára rẹ gan o ní fàìsàn lògbà. Happy birthday to you ma, and we all wish you long life and prosperity. Ìgbà ọdún ìṣẹ́jú kan ni Apataewi lèmi ń jẹ́. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Adéolúwa.